Ìwé tí mo fẹ́ kà ní òní jẹ́ Adìẹ Handa. Olùkọ̀wé náà ni Eileen Brown. Ìyá àgbà Handa ní adìẹ dúdú kan. Orúkọ rẹ̀ ni Monday. Ní àràárọ̀, Handa fún Monday ní oúnjẹ àárọ̀. Ní ọjọ́ kan, Monday kò wá jẹun rẹ̀. Ìyá àgbà, Handa pè. Ṣé ẹ rí Monday? Rárá, ìyá àgbà dáhùn. Ṣùgbọ́n mo rí ọ̀rẹ́ rẹ̀. Akẹ́yọ̀, Handa pè. Bá mi wá Monday. Handa àti Akẹ́yọ̀ wá àyíká ilé adìyẹ. Wò, labalábá méjì, Akẹ́yọ̀ sọ. Ṣùgbọ́n níbo ni Monday wà? Handa sọ. Wọ́n bẹ̀rẹ̀ wo abẹ́ ilé ìkóúnjẹsí. Shh! Eku nílà mẹ́ta, Akẹ́yọ̀ sọ. Ṣùgbọ́n níbo ni Monday wà? Handa sọ. Wọ́n bẹjú wo ẹ̀yìn àwọn ìkòkò amọ̀. Mo lè rí aláǹgbá kéékèèké 4, Akẹ́yọ̀ sọ. Ṣùgbọ́n níbo ni Monday wà? Handa sọ. Wọ́n wá àyíká gbogbo igi òdòdó. Ẹyẹ ọ̀run tó lẹ́wà 5, Akẹ́yọ̀ sọ. Ṣùgbọ́n níbo ni Monday wà? Handa sọ. Wọ́n wo àárín koríko gígùn tó ń mì. Ìrẹ̀ tó ń fò 6, Akẹ́yọ̀ sọ. Jẹ́ ká mú wọn. Mo fẹ́ wá Monday, Handa sọ. Wọ́n lọ sí ibi orísun omi. Ọmọ ọ̀pọ̀lọ́, Akẹ́yọ̀ sọ. 7 ni wọ́n. Ṣùgbọ́n níbo? Ó wò ojú ẹsẹ̀, Handa sọ. Wọ́n tẹ̀lé ojú ẹsẹ̀ náà, wọ́n rí ẹyẹ oníkó nìkan, Handa sọ. 7, rárá 8. Ṣùgbọ́n níbo? Ó níbo ni Monday wà? Mo nírètí wípé ẹyẹ oníkó kò tí gbèmí tàbí kí kìnìún jẹ, Akẹ́yọ̀ sọ. Pẹ̀lú bànújẹ́ wọ́n ń lọ sọ́dọ̀ ìyá àgbà. Ẹyẹ dídán 9 níbẹ̀ yẹn, Akẹ́yọ̀ sọ. Tẹ́tí sílẹ̀, Handa sọ. Sps. Kí ni yẹn? Sps. 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 Abẹ́ inú igbó yẹn ló ti ń wá. Ṣé ká yọjú wò? Handa, Akẹ́yọ̀, Monday àti ọmọ adìyẹ 10. Yíyára àti fífò àti bíbẹ́ padà sọ́dọ̀ ìyá àgbà níbi tí wọ́n ti jẹ oúnjẹ àárọ̀ tó pẹ́ díẹ̀. Báyìí ni ìtàn náà ṣe parí.